ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ fi ń gbọ́ wa kò ní di tẹ̀ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Ilé-ẹjọ́ ní kí INEC yọ orúkọ ẹgbẹ́ òṣèlú Atiku, Oriyomi àti ẹgbẹ́ mẹ́ta míì kúrò nínú àkọsílẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú. Ilé-ẹjọ́ gíga àpapọ̀ nílùú Àbújá ti pàṣẹ fún àjọ elétò ìdìbò INEC pé kó yọ orúkọ ẹgbẹ́ òṣèlú ADC, Accord àti ẹgbẹ́ òṣèlú mẹ́ta míì kúrò nínú àwọn ẹgbẹ́ tí yóò kópa nínú ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀. Àwọn ẹgbẹ́ òṣèlú mẹ́ta tó kù ní ẹgbẹ́ APP, ẹgbẹ́ òṣèlú AA àti ẹgbẹ́ ZLP. Adájọ́ Peter Lifu ló pàṣẹ náà nílé ẹjọ́ gíga àpapọ̀ l'Àbújá lọ́jọ́ Ajé ọjọ́ 15 oṣù kẹfà yìí. Ṣáájú ní ìgbìmọ̀ àwọn aṣòfin tẹ́lẹ̀ rí ti béèrè pé kí ilé ẹjọ́ sọ bóyá àjọ elétò ìdìbò INEC lágbára lábẹ́ òfin láti yọ àwọn ẹgbẹ́ òṣèlú tó bá kùnà láti ṣe nǹkan tí abala ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà sọ kúrò, èyí tó wà ní ìbámu pẹ̀lú àtúnṣe òfin ètò ìdìbò Nàìjíríà ti ọdún 2022. Ìgbìmọ̀ àwọn aṣòfin tẹ́lẹ̀ rí náà sọ fún ilé ẹjọ́ wípé àwọn ẹgbẹ́ òṣèlú márùn-ún yìí ti kùnà láti máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú ní Nàìjíríà. Lára àwọn nǹkan àmúyẹ táwọn aṣòfin náà sọ pé àwọn ẹgbẹ́ òṣèlú márùn-ún náà kùnà láti ní ní ìdá 25% ìbò ní ìpínlẹ̀ kan lásìkò ètò ìdìbò ààrẹ tó kọjá. Àmúyẹ míì ni pé àwọn ẹgbẹ́ òṣèlú yìí gbọ́dọ̀ ní aṣojú kan tí aráàlú dìbò yàn, yálà ní ìjọba ìbílẹ̀ tàbí ìpínlẹ̀ tàbí nílé aṣòfin àgbà l'Àbújá. Àwọn olùpẹ̀jọ́ náà sọ fún ilé-ẹjọ́ wípé ẹgbẹ́ òṣèlú ADC àtàwọn mẹ́rin yòókù fìdírẹmi nínú ìbò gbogbogbò ọdún 2023 àti nínú àtúndìbò tó wáyé débi wípé wọn kò ní aṣojú kankan tí aráàlú dìbò yàn. Àwọn aṣòfin tẹ́lẹ̀ rí náà sọ pé bí ẹgbẹ́ òṣèlú ADC àtàwọn mẹ́rin míì ṣe wà lára àwọn ẹgbẹ́ òṣèlú tó fẹ́ díje nínú ètò ìdìbò tó ń bọ̀ lòdì sófin orílẹ̀-èdè Nàìjíríà àti òfin ètò ìdìbò. Lẹ́yìn náà ni wọ́n rọ ilé-ẹjọ́ pé kí ó yọ orúkọ àwọn ẹgbẹ́ márùn-ún náà kúrò nínú àwọn ẹgbẹ́ òṣèlú tí yóò kópa nínú ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀. Bákan náà tún ni àwọn olùpẹ̀jọ́ tún rọ ilé-ẹjọ́ láti fòfin de àwọn ẹgbẹ́ òṣèlú márùn-ún náà wípé wọn ò gbọ́dọ̀ kópa nínú ìpolongo ìbò àti ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀. Wọ́n tún rọ ilé-ẹjọ́ wípé kó pàṣẹ fún àjọ INEC pé kò gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ kankan pẹ̀lú àwọn ẹgbẹ́ náà mọ́. Ẹ ṣeun ẹ̀yin olólùfẹ́ wa, ẹ jẹ́ ká jọ dé ẹ̀ka ìpolówó, tá a bá padà dé ìròyìn tó kù ń tẹ̀ síwájú. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube. Ó ní lọ sọ. Ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo aláyé? Ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó. Ẹ ṣeun tẹ́ ń bá wa lọ. Èyí ni ìròyìn tó kù. Ìdájọ́ yìí yóò ṣàkóbá fún igbákejì ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ Atiku Abubakar tó fẹ́ dùpò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC nínú ètò ìdìbò ọdún 2027. Ẹ gbọ́ kí lèrò tiyín? Ṣé lóòótọ́ ni ìdájọ́ yìí yóò ṣàkóbá fún igbákejì ààrẹ ní Nàìjíríà tẹ́lẹ̀ Atiku Abubakar tó fẹ́ dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC? Ẹ̀wẹ̀, ẹgbẹ́ òṣèlú ADC tó jẹ́ ẹgbẹ́ Atiku Abubakar ti sọ pé ilé-ẹjọ́ fẹ́ lo ara rẹ̀ láti ṣàkóbá fún ìjọba àwarawa pẹ̀lú ìdájọ́ tí ilé-ẹjọ́ àpapọ̀ l'Àbújá gbé jáde. Ẹgbẹ́ náà sọ pé ìdájọ́ tí adájọ́ Peter Lifu gbé kalẹ̀ burú jáì, ó sì lè dá rògbòdìyàn sílẹ̀ lágbo òṣèlú. Ẹgbẹ́
ẹgbẹ́ ADC sọ nínú àtẹ̀jáde tó fi síta pé ìdájọ́ ilé-ẹjọ́ gíga àpapọ̀ náà tako ìwé òfin Nàìjíríà lórí ọ̀rọ̀ tí àwọn aṣòfin tẹ́lẹ̀ rí náà sọ fún ilé-ẹjọ́ wípé ẹgbẹ́ òṣèlú ADC àtàwọn mẹ́rin míì pé wọn ò ní àmúyẹ láti wà lára àwọn ẹgbẹ́ tí yóò kópa nínú ètò ìdìbò tó ń bọ̀. ADC sọ pé àjọ INEC fúnra rẹ̀ ti fòǹtẹ̀lù ẹgbẹ́ ADC lóṣù karùn-ún tó kọjá. Ẹgbẹ́ ADC wá ní kì í ṣe àjọ kan ló máa sọ pé kí àjọ INEC yọrúkọ àwọn ẹgbẹ́ òṣèlú kan kúrò nínú àkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú. Wọ́n ní ọ̀rọ̀ òfin lọ̀rọ̀ náà o, èyí tí àjọ INEC fúnra rẹ̀ gan kò sì rí ẹ̀sùn kankan kà sí ẹgbẹ́ náà lẹ́sẹ̀. ADC ní nǹkan tó yanilẹ́nu ni wípé adájọ́ lífù mọ̀ wípé ẹjọ́ kan wà ní ilé-ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tẹ́lẹ̀, èyí tí kò tí ì níyanjú kí ó tó gbé ìdájọ́ tiẹ̀ kalẹ̀. Ẹgbẹ́ òṣèlú Atiku ní ọ̀rọ̀ náà ti lọ́wọ́ òṣèlú nínú. Wọ́n ní àwọn agbódegbà ẹgbẹ́ APC ló wà nídìí ọ̀rọ̀ náà o. Ǹjẹ́ lóòótọ́ ló jẹ́ wípé àwọn agbódegbà ẹgbẹ́ APC ló wà nídìí ọ̀rọ̀ náà? Ẹ bá wa fòròǹgbà yín sí abala àríwísí. Nínú ọ̀rọ̀ tiẹ̀, olùdíje sípò gómìnà fẹ́gbẹ́ òṣèlú Accord ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Oriyomi ti sọ pé ilé-ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ní ọ̀rọ̀ ìdájọ́ ilé-ẹjọ́ gíga àpapọ̀ l'Àbújá tó ní kí wọ́n yọ orúkọ ẹgbẹ́ òṣèlú náà kúrò nínú àkọsílẹ̀ INEC tilẹ̀ níyanjú. Oriyomi ní ilé-ẹjọ́ kò mà lè dá nǹkan táwọn aráàlú fẹ́ dúró, aráàlú ní ó yan ẹni tí wọ́n fẹ́ fúnra wọn. Oriyomi wá sọ pé ẹjọ́ náà wà ní ilé-ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tẹ́lẹ̀ àti pé àwọn ń retí ọ̀rọ̀ ìdájọ́ ilé-ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lọ́wọ́. Ẹ̀yin èèyàn wa, ẹ gbọ́ kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí. Ǹjẹ́ INEC ó padà yọ orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú yìí kúrò? Ẹ máa bá wa fi èròǹgbà yín sí abala àríwísí. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí ìkànnì yìí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.